káàsán, ẹ káalẹ́, àsìkò dédé àsìkò yìí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa. A tún kí yín káàbọ̀ padà sórí ètò wa ní ẹwà èdè Yorùbá láti ọwọ́ Rev Tutors Educational Services, níbi tí a ti mú ìwé kan wá sí etí ìgbọ́ wa, èyí tí a pe àkórí rẹ̀ ní àrídùnnú ọmọ láti ọwọ́ Fọláṣadé Ọláníyì. Níbi ọ̀sẹ̀ mẹ́tàlá sẹ́yìn báyìí a ti ń kàwé yìí láti orí kìíní tí a ka orí kẹtàlá ní ọ̀sẹ̀ tó kọjá, níbi tí a ti rí kà wípé Ṣemílóre àti àbúrò rẹ̀ wọ́n pàdé aláàánú kan, ṣùgbọ́n bọ́n ṣe ń pàdé aláàánú láláàánú wọn kú. Wọ́n lọ sílé àlùfáà ó jẹ́ Ọlọ́run nípè. Wọ́n lọ sílé màmá olóore. Kí ni ó wá padà gbẹ̀yìn màmá olóore tí wọ́n pàdé ní ọjà yìí? Ẹ máa bá wa ká lọ níbi tí a ti ń ka orí 14 ní ọ̀sẹ̀ yìí. Ìdánwò àṣejáde tí òǹwé 10 ni Ṣemílóre fẹ́ ṣe nígbà tí ìṣẹ̀lẹ̀ burúkú kan ṣẹlẹ̀. Ọjọ́ burúkú èṣù gbomimu ní ọjọ́ náà. Ọjọ́ ìsinmi ní ọjọ́ náà. Àwọn ọmọ méjèèjì ti múra ilé ìjọsìn. Wọ́n lọ yàrá ìyá aláàánú wọn kí wọ́n lọ fi tó létí wípé àwọn ti ṣetán, ṣùgbọ́n ohun tí wọ́n bá tún yàtọ̀ sí eléyìí tí wọ́n rò. Ìyá yìí ti jẹ́ ìpè Olódùmarè. Ó di gbére, ó dàrìnà kò, ó tún di ojú àlá. Ṣemílóre gbé ojú sókè. Omi kọ́kọ́ jáde ní ojú rẹ̀ náà. Òpin tún dé bá ìgbádùn ayé wọn. Kíá ọ̀rọ̀ yìí ti kàn káàkiri ìlú Ìmẹ̀ràn. Ìyá olówó ti kú. Wọ́n ṣe òkú ìyá yìí gẹ́gẹ́ bí òkú gbogbo ìlú. Olóṣèlú ni ìyá náà. Ẹ jẹ́ ká ṣe bí ẹni kú. Ká wò bí ẹ̀yìn ẹni yóò ti rí. Afojúfẹ́ni ló pọ̀ láyé. Àwọn ẹbí ìyá yìí ta ilé, wọ́n ta ilẹ̀, wọ́n ta gbogbo dúkìá rẹ̀ níwọ̀n ìgbà tí kò ti ní ọmọ láyé tí yóò fi ẹ̀yìn sílẹ̀ fún. Kódà igi ni wọ́n fi lé Ṣemílóre àti àbúrò rẹ̀ dànù. Àwọn ọmọ òkú ọ̀run tún padà sínú ìyà àti ìṣẹ́. Kò sí ilé, kò sí oúnjẹ. Wọ́n rìn títí ilẹ̀ fi ṣú tí wọ́n kò sì rí ibi sùn sí. Wọ́n dé ilé ìjọsìn ńlá kan. Ọlọ́ládé ló pe àkíyèsí ẹ̀gbọ́n rẹ̀ wípé bí àwọn bá lè yà sí ilé ìjọsìn náà tí àwọn sì sọ ìṣòro wọn fún wọn níbẹ̀, wọn yóò ràn wọ́n lọ́wọ́. Ṣemílóre kò tilẹ̀ já àbúrò rẹ̀ níyàn rárá. Àwọn méjèèjì tẹ orí wọn bọ ilé ìjọsìn náà. Wọ́n bá èrò pìtìmù níbẹ̀. Ìṣọ́ òru ń lọ lọ́wọ́. Àwọn ọmọ méjèèjì darapọ̀ mọ́ àwọn ará ìjọ náà. Àwọn náà ń kọrin, wọ́n ń jó àfi bí ẹni wípé ará ilé ìjọsìn náà ni wọ́n. Àdúrà ń lọ ní kíkankíkan. Gbogbo ilé ìjọsìn gbóná lálálá. Olúkúlùkù di ojú. Kò sí ẹni tí ó fẹ́ fi orí gbé ẹrù ẹlẹ́rù. Ṣàdédé ni ìyá kan ṣubú sílẹ̀. Àwọn àgbà ìjọ sáré sí i. Wọ́n gbé e lọ orí pẹpẹ. Ẹ̀mí ń lo ìyá náà. Àwọn àlejò kan ti wọ inú ilé ìjọsìn yìí. Ẹ sọ fún wọn kí wọn ó bọ́ sí iwájú. Ẹ̀mí ló ń sọ̀rọ̀. Kí wọ́n bọ́ sí iwájú kíákíá. Ìyá náà ló sọ báyìí. Ṣemílóre àti àbúrò rẹ̀ wojú ara wọn. Wọ́n fẹ́ bọ́ sí iwájú. Lẹ́yìn ìṣẹ́jú 10 tí ìyá yìí kò rí kí àwọn àlejò náà jáde, ìyá náà dìde kúrò ní orí pẹpẹ. Ó sọ̀kalẹ̀. Ó lọ sí ibi tí Ṣemílóre àti àbúrò rẹ̀ jókòó sí. Ó fà wọ́n lọ́wọ́ jáde. Ẹ̀yin ìjọ ní wákàtí ọ̀wọ̀ yìí, mo fẹ́ kí ẹ kọjú àdúrà sí àwọn wọ̀nyí. Àwọn tí ó wà níwájú nìyí ni mò ń sọ yìí o. Kí ẹ gbàdúrà fún wọn ní kíákíá, ní kánmọ́kánmọ́, kí ègún ìdílé tí ó bà lé wọn lórí kí ó lè kúrò ní orí wọn. Kò sí ohun tí Ọlọ́run tí mo mọ̀ ń sìn kò lè ṣe.
ṣèbí ìyá Jábésì ló sọ ọ́ ní Jábésì ọmọ ìbànújẹ́, Ọlọ́run sì yí orúkọ rẹ̀ padà sí ọmọ ìdùnnú nígbà tí ó tọ̀ Jésù lọ. Ẹni tí kò bá fẹ́ ru ẹrù ẹlẹ́rù kó má ṣe lajú sílẹ̀ o. Gbogbo ìjọ dojú àdúrà kọ àwọn ọmọ méjèèjì. Lójijì àwọn ọmọ náà ṣubú, wọ́n sì ń yí nílẹ̀, wọ́n pariwo, ara sì ń ni wọ́n. Lẹ́yìn ìṣẹ́jú 5 ara tù wọ́n, wọ́n dìde, wọ́n ti di ẹni ọ̀tun. Lẹ́yìn ìṣọ́ òru náà, ní kùtùkùtù ọjọ́ kejì, olúkúlùkù ti gba ilé rẹ̀ lọ. Ṣemílóre àti àbúrò rẹ̀ nìkan ló kù sí ilé ìjọsìn. Àlùfáà ìjọ pè wọ́n láti bá wọn sọ̀rọ̀. Ó ní, ègún àfọwọ́fà ìyá yín ló ń mú kí gbogbo àwọn tó bá fẹ́ ṣe yín ní àánú máa kú. Kí a tó lóyún ni a ti pè yín ní ọmọ ìbànújẹ́, láti ọwọ́ ìyá yín ló sì ti wá. Èmi kò sọ pé ìyá yín ló ń ṣe yín o, kódà ìyá yín kò mọ̀ wípé ègún ń bẹ lórí yín, ṣùgbọ́n kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó gbé yín wá ilé ìjọsìn yìí láti wákàtí ọ̀wọ̀yé. Ire yóò máa tọ̀ yín lẹ́yìn ní ọjọ́ ayé yín gbogbo. Àmín. Ìdùnnú ṣubú lu ayọ̀ fún àwọn ọmọ náà, wọ́n sì sọ ẹ̀dùn ọkàn wọn fún àlùfáà ìjọ náà. Àánú ṣe bàbá náà, ó sì gbà wọ́n láyè kí wọ́n máa gbé ní ilé ìjọsìn. Ní gbogbo àsìkò yìí, Dàpọ̀ ti wà ní ọdún kejì ní ilé ẹ̀kọ́ gíga. Dayọ̀ náà sì wà ní ọdún kẹta. Àwọn ọmọ yìí máa gba owó ribiribi lọ́wọ́ bàbá wọn láti fi ṣe fàájì. Takọtabo ló máa ń rọ̀gbà yí wọn ká ní ilé ìwé. Ṣemílóre bẹ̀rẹ̀ iṣẹ́ ní ilé ìtajà ohun èlò ìkọ́lé kan gẹ́gẹ́ bí akọ̀wé. Ó kúkú ti jáde ìwé 10. Ó fi owó oṣù rẹ̀ rán àbúrò rẹ̀ ní ilé ìwé. Ọmọ ọba ìlú Ìmẹ̀ràn dé láti òkè òkun. Ó lọ ilé ìtajà tí Ṣemílóre ti ń ṣiṣẹ́ láti lọ ra ohun èlò tí yóò fi kọ́ ilé aláràǹbarà sí ìlú Ìmẹ̀ràn. Adéwálé ọmọọba àti àwọn dòǹgárì rẹ̀ ni wọ́n jọ lọ. Ṣemílóre fi tẹ̀ríntọ̀yàyà pàdé wọn. Lẹ́yìn tí wọ́n ra ọjà tán, ó tún bá wọn gbé dé ìdí ọkọ̀ funfun bọ̀gìnì tí Adéwálé gbé wá. Inú Adéwálé dùn, ó sì fi owó ta á lọ́rẹ. Lẹ́yìn 20 ìṣẹ́jú tí wọ́n ti lọ, Ṣemílóre tajà fún oníbàárà mìíràn lọ́wọ́ ló ṣe àkíyèsí àpò ìwé ńlá kan lẹ́gbẹ̀ẹ́ àga tí Adéwálé ti dìde. Ó súnmọ́ ibẹ̀, ó yẹ̀ ẹ́ wò, owó ló wà níbẹ̀. Owó ńlá rèé. Nígbà tí Ṣemílóre ti ilẹ̀kùn ilé ìtajà tán ni àlejò náà ó gbé àpò ìwé náà, ó kọrí sí ààfin ọba Adékìítẹ́ ti ìlú Ìmẹ̀ràn. Ọ̀rọ̀ owó náà ti dá wàhálà sílẹ̀ láàfin. Adéwálé kò mọ ibi tí ó gbé owó sí. Gbogbo owó tó gbé wálé láti òkè òkun ti sọnù. Ó sì ti ní lọ́kàn wá láti fi owó náà kọ́ ilé aláràǹbarà sí ìlú Ìmẹ̀ràn. Lákọ̀ọ́kọ́, àwọn dòǹgárì kò fẹ́ kí ó wọlé. Wọ́n fi yé wípé nǹkan ti sọnù lẹ́yìn ààfin ọba aládé sì ń bínú lọ́wọ́. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan wọ́n fún láyè kí ó wọlé torí wàhálà rẹ̀ fẹ́ẹ̀ pọ̀ ju tiwọn lọ. Bí Ṣemílóre ti wọlé, àkọ̀yìn sí ọmọ ọba Adéwálé lórí. Adéwálé ló ń bọ̀ bí ìlẹ̀kẹ̀ ìdí. Ara rẹ̀ gbóná torí owó tó sọnù. Ṣemílóre dúró ní ẹ̀yìn Adéwálé fún bí ìṣẹ́jú 4 kí ó tó lè sọ̀rọ̀. Ó ní, ọba lọ́la. Adéwálé tagìrì. Bí ó ti gbọ́ tí ẹnìkan pè ní ọba lọ́la, ẹ̀yìn tó wò Ṣemílóre lórí. Ó béèrè ìdí tí ó fi wá sí ààfin lọ́wọ́ rẹ̀. Ṣé kìí ṣe obìnrin tí òun rajà lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan nìyé? Kí ló wá ṣe láàfin? Àbí owó tí mo san fún ọ kò pé ni? Ọba lọ́la, owó náà pé, ṣùgbọ́n àpò ìwé tí ẹ gbàgbé sí ilé ìtajà ni mo gbé wá.
Ṣemílóore sọ ẹrù orí rẹ̀ kalẹ̀, ó sì tú aṣọ tí ó fi yí àpò ìwé náà. Ẹnu ya ọmọ ọba, ó sáré sí Ṣemílóore, ó dì mọ́ ọn àfi bí ẹni wípé wọ́n ti bá ara wọn bọ̀ ọjọ́ pẹ́. Ìdùnnú ṣubú layọ̀ fún Adéwálé. Adéwálé sáré wọ ẹ̀wù ọba aláyé. Lẹ́yìn ìṣẹ́jú méjì, Adéwálé àti ọba aládé jáde sí Ṣemílóore. Ẹ̀rù bà Ṣemílóore, kò tí ì rí ọba adé kì í tẹ́rí. Inú ọba aládé dùn. Bí a bá rí ẹni tó gun ẹṣin nínú kábíyèsí lọ́jọ́ náà, irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò lè kọsẹ̀. Ọba pàṣẹ kí wọ́n fi jíjẹ mímu tẹ́ Ṣemílóore lọ́rùn, torí irú olóòótọ́ bíi tirẹ̀ ṣọ̀wọ́n. Ṣemílóore kọ̀, kò jẹ, bẹ́ẹ̀ ni kò mu. Àbúrò rẹ̀ yóò ti máa retí rẹ̀ nílé torí àìsàn ráńpẹ́ kan kọlù Ọlọ́ládé. Ṣemílóore ṣàlàyé ìdí rẹ̀ tí kò fi jẹun fún Adéwálé. Adéwálé gbé sínú ọkọ̀ rẹ̀, àwọn méjèèjì sì kọrí sí ilé ìjọsìn. Àánú ṣe Adéwálé nígbà tí ó rí Ọlọ́ládé nílẹ̀. Ó ti rù kan eegun. Àlùfáà àti àwọn àgbààgbà ìjọ kò tiẹ̀ sí nílé ló fà á. Wọn ìbá ti tọ́jú rẹ̀. Adéwálé kò ṣe méní ṣe méjì, ó gbé Ọlọ́ládé sínú ọkọ̀ rẹ̀. Kò tilẹ̀ wo ilẹ̀ tí ó ṣú. Níbí ni a ó fi àdàgbà ètò yìí rọ̀ sí ní ọ̀sẹ̀ yìí. Tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a ó máa tẹ̀síwájú nínú ìwé kíkà wa láti orí karùndínlógún. Ẹ kú ìtẹ́tí lóko o. Ire o. Ìyanu Ọlọ́run ọba, ìyanu Ọlọ́run.